الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, atọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábì Ànábì àti gbogbo ẹni ó bá tẹ̀lé lánàá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Olúwa o, dákun ka àtẹ̀mí àtẹ̀yìn náà kúnnúrú àwọn tí ó ṣoríire báyìí. Ẹ dákun ẹja sàmì. Ẹ dákun lẹ́nu bá wákàtí kan ó lé díẹ̀ tí ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó fi wáyé. Ohun tí atọ́kùn ètò Sheikh Abdulmumin wí ó dàbí pé kò tí ì rí bẹ́ẹ̀. A sì ń gbọ́ ariwo, wọ́n sì ń ká kínní ìkalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wí tí wọ́n gbọ́ lóríṣiríṣi ìlú míì náà. Ẹ dákun torí t'Ọlọ́run, gbogbo eléyìí tí a bá gbọ́ náà Ọlọ́run ó jẹ́ kó ṣe wá láǹfààní o. bó tilẹ̀ wù kí àsìkò náà kéré ma, a gbọ́dọ̀ má tó bí ó ti tọ́ àti bó ti yẹ. Mo kí gbogbo àwọn àlùfáà mi, àwọn bàbá mi tí wọ́n ń bẹ ní ìjókòó. Ọlọ́run kó jẹ́ a rí wọn pẹ́, Ọlọ́run ò ní jẹ́ máa padà sí aburú. Pàtàkì jùlọ mo kí àwọn bàbá mi, àwọn àlùfáà mi, Fadilatu Sheikh Aminullahi Ibrahim hafidhahullahu wa ra'ah. Àwọn bàbá wa tí a fi ọ̀wọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, àwọn bàbá wa, àwọn Alhaji Madina, a tún kí wọn kú oríire kó ìta àti máa kí wọn. Oríire yín ni Fadilatu Sheikh Aminu Ibrahim, àti bọ̀tán yín ni ká gbọ́ pé wọ́n péyàn nílùú Ìlọrin bí yìí sí ọ̀rọ̀ sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam, sọ̀rọ̀ tawhidullahi azza wa jal. Ayọ̀ wá gba àwọn èèyàn kọ́dà wọn tó ń dúró. Allahu akbar kabira, Allahu akbar. Wallahi àti bọ̀tán dáadáa ni fún Sheikh Amin Ibrahim ní Ìlọrin bí afẹ́ni tí ó bá ṣàbòsí lókù. Bá a ti kéré mọ̀ yìí, àmọ̀gbà táwọn bàbá yìí tí wọ́n gbé lọ́wọ́ ńgbà tó gbóná kò sóko tí wọn ò pè wọ́n. Mo wá kí n kú oríire bàbá lójú ayé yín náà, alhamdulillah. Àti bọ̀tán dáadáa náà sì ń sojú yín. Allahumma lakal hamdu hamdan kathiran mubarakan fi. Mo sọ ilé yìí jẹ́ òní hadha bayanu linnas. Òun náà látún rí lónìí náà. Àní kí wọ́n máa pè èèyàn sí súnà káwọn èèyàn má rí bí jókòó. Wallahi àwọn bàbá yìí lọ́lọ́run fi sọ lóko dáadáa nílùú tiwa o. Àmọ́ ti bòmí. Gbogbo àwọn tí ó wá ṣiṣẹ́ yìí bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa Sheikh Amin Ibrahim àti gbogbo àwọn al-ulama ar-rabbaniyun àti bọ̀tán yín bí ti ń dà yìí àìní dáama Ọlọ́run ní fi kàn yín, Ọlọ́run ní jẹ́ máa padà sí aburú. Àbáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a sì sojú kòkòrò kọ́lọ́ mọ́sá já wa kéékèèké náà káwa náà láti bọ̀tán dáadáa.
mo fi eléyìí kí gbogbo àwọn bàbá àwọn àgbàlagbà tí wọ́n bẹ ń jókòó àsìkò nígbà mi ẹ dákun láti máa dárúkọ ọlọ́run ọba tí ẹ̀ ń bá dòwò pọ̀ ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ pàdánù tẹ́ ẹ pé ta ni ń pè wá kí làwọn ọmọ wọn ó wí wọn lọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ọ̀pẹ̀yìn náà lé o mo kí o gbé ẹ̀yin ìyá wa náà ọlọ́run ní jẹ́ máa padà sí aburú irú bíi báyìí lọ́lọ́run ó jẹ́ lè máa jókòó èyí tó lòdì sí irú jókòó báyìí ọlọ́run ní jẹ́ báwọn jókòó ẹ̀. tọ́píìkì ọ̀rọ̀ lónìí gẹ́gẹ́ bí gbogbo wa ti rí nínú pósítà tí wọ́n lẹ̀ káàkiri wọ́n ní who is God wọ́n wá túmọ̀ rẹ̀ ní Yorùbá wọ́n ní ta ni Ọlọ́run ọtí ẹ̀dá nígbà ibi mo sọ̀rọ̀ dé yìí àwọn tó túmọ̀ rẹ̀ náà wọ́n dé yìí àwọn ẹnjìníà salamu aleykum ẹnjìníà a tún wá rí i pé wọ́n tún ní kíni Ọlọ́run ibi tí lẹ́kṣọ̀ ti bẹ̀rẹ̀ nù. Ọlọ́run ta ni Ọlọ́run ni ohun tí wọ́n gbà lérò pẹ̀lú àwa tá a bá rí kíni tá a ti ń pé kíni tún wá lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ìtumọ̀ ẹ̀ ni pé kí làwọn èèyàn ń pè lọ́lọ́run tí è sọ Ọlọ́run kí làwọn míì ń pè lọ́lọ́run tí è ṣe kíni tí è ṣe Ọlọ́run gbogbo ẹ̀ ni wọ́n ní básìkò bá ṣe gbà wá ma lónìí ká ṣàlàyé rẹ̀ àtọlọ́run gidi àtọlọ́run fẹ́ẹ̀kì ntí wọ́n gbà lérò nù níbi pósítà tá a rí. Allah Rabbus samawati wal ard ọlọ́run ọba sánmà ọba alẹ̀ àti ntí ń bẹ láàrin méjèèjì àti ntí ń bẹ nínú méjèèjì. báwo lèmi ń rí ọlọ́run sí bó lọ́lọ́run rí lójú tèmi báwo lọ́lọ́run rí lójú tẹnìkọ̀ọ̀kan wa náà ẹ̀rí pé ńlẹ̀ Yorùbá wọn ní ibi èèyàn bá fi ọlọ́run rẹ̀ sí yọ ọba ń bẹ ibo la fọ ọlọ́run sí ntàwé anẹ́sì ni a wá sọ lónìí nìyẹn ibo lẹ́nìkọ̀ọ̀kan wa ojú wo là á fi ń wo ọlọ́run. tá a bá ń sọ pé ọlọ́run èdè Yorùbá là ń sọ àmọ́ ká padà síbi ìpìlẹ̀ lughatul Qur'an al-Karim èdè tọ́lọ́wọ́ bá fi sọ al-Qur'an al-Karim kalẹ̀ òun lè dé Lárúbáwá Allahu lédè Lárúbáwá àbí ọlọ́run lédè Lárúbáwá a máa pe ọlọ́run ọba ní Allah a tún máa pe ọlọ́run ọba ní Ar-Rabbu àtàwọn oríṣiríṣi al-asma'u was-sifat àwọn ìròyìn àwọn orúkọ ńláńlá tọ́lọ́run jẹ́ àmọ́ gẹ́gẹ́ bí ètò tòní mo rò pé òun ni chairman àwọn alága dáadáa irú alága báyìí lọ́lọ́run ó jẹ́ mi náà máa jẹ́ o Sheikh Abdulgani mo kí ẹ̀yin náà kú oríire alága hadha bayanu linnas alága ìjókòó at-tawhid ọlọ́run ní jẹ́ máa padà sí ibú. ìjókòó tòní gẹ́gẹ́ báwọn alága ṣe pàkíyèsí wa kọ́dà yóò wù mí ẹni ó bá ní báírò tó múwèé lọ́wọ́ nta bá rí dèmẹ́lẹ̀ ká máa dé wáàsí lásán kí tòní o àti ti gbogbo oṣù tí ó máa wá ìdánilẹ́kọ̀ọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ aha kọ́dà rí i pé ńlọ́jẹ́kẹ́ mi náà bẹ́ẹ̀ yẹn bá ṣe dánilẹ́kọ̀ọ́ ńgbọ́dọ̀ pé iṣẹ́ táwa ń ṣe ń jojúmọ́ náà nù á ti wá kọ́kọ́ prepare kama wa mu lẹ́sẹ̀ ńgbọ́sẹ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ ni ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn lónìí òun ni pé tá a bá pe ọlọ́run ọba ní Ar-Rabbu
àwọn olóyìnbó ń tú sí lord tálá lè pè ní lord àwọn Yorùbá tú sí olúwa kágbé láti bẹ̀yẹn kí ni kọ́nsẹ́pìtì olúwa lédè Yorùbá ni àbí lédè òyìnbó ni lọ́ọ̀dù àbí arọ́bù lédè Lárúbáwá tó lọ́n fi sọ Al-Qur'an al-Karim kalẹ̀ oríṣi ìtumọ̀ mẹ́ta là á máa fún bàbá kọlọ́wọ́n ọba ní arọ́bù irú èyí tá à ń kéńjojúmọ́ nínú ni o alhamdulillahi rabbil alamin eléyìí ni ó jẹ́ àmọ́ ìtumọ̀ tani Ọlọ́run èyí tí pósítà bí gbogbo wa ni àkọ́kọ́ ni pé Lárúbáwá máa pe rọ́bù mi a bá ní lamẹ́yìn ni rọ́bù nǹkan báyìí ayé sahibu shay'i wa malikuhu ẹni ó ní nǹkan Lárúbáwá máa pè ní rọ́bù ìdí ẹ̀ lẹ́ àfi máa gbọ́ ìtàn tó ti kọ́mọ̀ ntọ́pọ̀lọpọ̀ wa ti gbọ́ ni pé ńgbà táwọn kan fẹ́ kógun wọ̀lú Maka wọ́n wá lọ kóra nkúmi bàbá anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ìpè sóhun la gba Maka ńgbà bá kọ́ kó nǹkan ní rẹ̀ àrọ́ta a sì wọ́n lẹ́nu tí wọ́n lọ́hùn wọ́n láwọn ò wọlé ọlọ́hun kọ́mọ̀ pọ̀rọ̀ ra nkúmi nìkan kọ́ ìtàn tó gùn ni àmọ́ kò sásìkò káfi lọ bí tá à ń lọ wọ́n ní Abdul Muttalib wa bá wọn tó fẹ́ ṣiṣẹ́ bíi ẹgbẹ́ kínní wa ń bẹ̀ wọ́n ó ní wọ́n bá wọn kóra nǹkan mi tóun ọgbọ́n tá a là ń bọ̀ wá ṣe ni afẹ́ wa wúlé ọlọ́run oníka kóra nǹkan mi wa èwo ló pàtàkì jù lójú rẹ̀ nu méjèèjì Abdul Muttalib wa sọ fún wọn jọ náà pé a fa inna lil bayti rabban yahmi wa ana rabbul ibili rí létẹ́lẹ́ fẹ́ wò ń lahu rabbun òun náà lóluwà tiẹ̀ bí ọba máa wò yín ràn ẹ̀yin nu òun nu àmẹ́ rí àwọn rànkúnmí tẹ́ kó yìí èmi lèmi ni wọ́n àṣetùmọ̀ rabbu lédè Lárúbáwá máa túmọ̀ kínní sahibu shay'i wa malikuhu ẹni oní nǹkan ká máa fi làákà ìdè bẹ́ẹ̀ ta ló wà ní nǹkan àwọn ìbéèrè tá a padà máa bira wa nù oní nǹkan a máa jẹ́ arọ́bù ẹ̀kejì lédè Lárúbáwá bákan náà tá a bá pé arọ́bù ayé as-sayyidul muta' as-sayyidu al-muta' ẹni tí ó nìyàn tí ó ní nǹkan àmọ́ wà nípò kó pàṣẹ fún ni téèyàn ò sì gbọ́dọ̀ má tẹ̀lé àṣẹ rẹ̀ kódà lédè Lárúbáwá wọn lè pẹ̀lú rẹ̀ ní kíni arọ́bù ẹ̀rí eléyìí ń bẹ nínú al-Qur'an al-Karim bẹ́ẹ̀ yẹn bá wo suratu Yusuf àyà 140 qala ma'adha Allahi innahu rabbi ahsanu mathwaya innahu rabbi anabi Yusuf ń dájú ọ̀rọ̀ kọta ni ẹni tí ó jẹ́ ọ̀gá rẹ̀ nílùú Mísírì jọ́nà innahu rabbi ẹni yìí o aláṣẹ òun ni tó wọn gbọ́dọ̀ má tẹ̀ láṣẹ rẹ̀ ìtumọ̀ rọ́bù nìyẹn níbẹ̀ wọn ó di ìtumọ̀ mélòó ó di méjì arọ́bù àbí lord aboluwa nínú èdè Lárúbáwá tó lọ́n fi sọ al-Qur'an al-Karim kalẹ̀ ìtumọ̀ kẹta tí máa mú wa ní al-muslihu lish-shay'i al-mudabbiru lahu al-muslihu lish-shay'i al-mudabbiru lahu ẹni tí ó ní nǹkan kódà kò sì sí nípò kó pàṣẹ fún ẹnìkan kó mú àṣẹ rẹ̀ ṣẹ àmọ́ wà nípò pé kíkiní yọ ọmọ bàjẹ́ òun ni ọmọ tún ṣe al-muslihu lish-shay ẹni tí ń tún nǹkan ṣe kódà Lárúbáwá máa pẹ̀lú ẹ̀ ní kíni rọ́bù àwọn àlùfáà ní nínú lílo eléyìí nínú al-Qur'an al-Karim òun láyé al-Qur'an tó ní wa raba'ibukumu allati fi hujurikum ar-raba'ibu jam'u rabiba kíni wọ́n ń pè rabiba ọmọ tíyàwó ẹni bí fún bàbá mi tó wá gbé wa lọ́kọ
Lárúbáwá gbàgbọ́ pé ẹ̀kọ́ mi tún nìyẹn kọ́dà bí ọjọ́ ń tà ń sọ lónìí àmọ́ Al-Qur'ani máa yà kí ni lọ́nà tó dáa. Àṣẹ́ni tí ìyàwó rẹ̀ gbé ọmọ kan wá lọ́kọ lọ́dọ̀ ẹ̀ ipò tí Al-Qur'ani fẹ́ kọ́ wà lẹ́ni tí ọmọ ṣe kíni al-muslihu lish-shay'i tún ọmọ náà ṣe ni mọ́pọ̀ ọmọ tiẹ̀ nìkan lọ́kàn ọ́. Ìtumọ̀ kẹta nìyẹn nínú àwọn ọ̀nà tí ar-Rabbu máa mú wálé de Lárúbáwá. Mọ́lára ó kọ́ tá a máa pe Ọlọ́run òun ni ká pe Ọlọ́run ọba ní al-ilah al-ilah ká tó kú lórí Rabbu yìí. Àwọn onímọ̀ máa wá sọ fún wa pé àti Rabbu nítumọ̀ ẹni ó ní nǹkan ni àtẹni tí ń pàṣẹ tá ń tẹ̀lé ni àtẹni tí ń tún nǹkan sí ni wọ́n ní la yajuzu kọ̀lẹ́tọ̀ itlaqu rabbi bil alifi wal lam illa ala rabbi samawati wal ard. Ara ta ni Ọlọ́run nù. Wọ́n ní gbogbo ẹni tá a bá wá fẹ́ pè ní Rabbu láwọn ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá a kà kalẹ̀ yìí á wà á tètè lẹ́ mọ̀ pé ntó ní o kò ní nǹkan mi o. Ana Rabbul ibili èmi mo ní rànkúnmi èmi mo ní ilé yìí èmi mo ní mọ́tò yìí. Wọ́n lámà ká pé èèyàn ní ar-Rabbu tí ò ní nídìí ká qualify rẹ̀ pẹ̀lú nǹkan kan pé ntó ní ọ̀sẹ́ nìkan tó gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ àfọ̀bá tó ní nǹkan lóòótọ́. Òun ló ní nǹkan tí ò ní pé kò ní débi báyìí. Gbogbo ẹni ó bá ní nǹkan láyé yóò làálàá bí tó ní dé kọ́dà táwa náà máa sọ pé àgàntara wa ni bàbá ọmọ yẹ ọmọ tó bí. Kọ́dà àwa náà máa sọ pé bá kàn tàn wọ́n ni kálukú mọ bí àlá níbi àlá wọn mọ ìyẹn ni pé ta ni Ọlọ́run àṣẹni tó ní nǹkan ní tòótọ́ ń pàtàkì tí ò ní làálàá òun lọ́lọ́run ọba nìkan. Lẹ́yìn eléyìí ká bọ́ sórí al-ilah ó kọ́ tá a tún máa pe Ọlọ́run ọba. Ìtumọ̀ al-ilahu lédè Lárúbáwá lẹ́ẹ̀kan náà kódò ń pọ̀ díẹ̀ àràrà sọmaráìsì ẹni. Inú àwọn àlùfáà tó sọ eléyìí ní lẹ́kùnrẹ́rẹ́ à ń pe àlùfáà kan ní Dr. Abubakar Muhammad Zakariya malabunmi ni o ti rántí Dr. Abubakar Zakariya àfáà ńlá ni ní Bangladesh nínú tírà àwọn tí wọ́n pè ní ashirku fil qadimi wal hadith. Ìtumọ̀ méje làwọn mú wá fún báàbá ń pè al-ilah al-ilah kí ni ìtumọ̀ rẹ̀ lédè Lárúbáwá àmọ́ ká fi tètè lọ bí tá à ń lọ. Ìtumọ̀ tó gbajúmọ̀ jù òun ni pé al-ilah ay al-ma'bud. Bẹ́ẹ̀ bá pé nǹkan kan ní al-ilah ìtumọ̀ ẹ̀ lẹ́ni tá à ń jọ́sìn fún. Ẹni tá a wá ń jọ́sìn fún yìí ẹ rí i pé oríṣiríṣi ẹ̀sìn ló wà wà. Wọ́n máa jọ́sìn fẹ́lòmíì bihaqqin wọ́n sì máa jọ́sìn fún nǹkan míì bighayri haqqin. Wọ́n máa sin ẹlòmíì tó pé ọlẹ́tọ̀ kí wọ́n ó sìn lóòótọ́. A sì ráwọn nǹkan míì táwọn èèyàn máa jọ́sìn fún tó ṣe pé wọn ò lẹ́tọ̀ ká jọ́sìn fún wọn. Òun làwọn afáàfin máa sọ pé tuma la ilaha illallah kìí ṣe pé kò sọ́ba kan àfọlọ́hún ní jẹ́ la ilaha illallah. Wọ́n ní tuma la ilaha illallah ní pé la ma'buda bihaqqin illallah. Kò sẹ́ni tá a lè jọ́sìn fún lódodo tí e ṣe ti rọ́ àfọlọ́hún ọba. Idan ìtumọ̀ al-ilah nínú èdè Lárúbáwá òun ni al-ma'bud sawa'u bihaqqin aw bighayri haqqin. Wọ́n ní lára ìtumọ̀ tí al-ilahu máa mú wá bá a bá ń kọ́ lọ́wọ́ ọba ní al-ilah al-ilah Allah. wọ́n ní huwa alladhi tatahayyaru al-albabu wal-fikru fi haqa'iqi sifatihi wa ma'rifatihi. Al-ilah a máa túmọ̀ ń gbà mí pé ẹni tó ṣe pé kò sí bí làákàyè tiwa ti le tó kò sí bá a ṣe lè ronú tó tá a fi lè mọ bó ti mọ Ọlọ́run ọba nìkan ló mọ bóun ti tó. Ara àtúmọ̀ tí al-ilahu máa mú wá lédè Lárúbáwá nìyẹn.
ìtumọ̀ arọ́bù mẹ́ta la mú wa ẹ̀rọ kọ̀ ẹ̀já máa dé al-ilahu mo ní ìtumọ̀ tiẹ̀ tó méje bọ̀tí mo fẹ́ dá dó lórí méjì yìí náà a lè padà síbẹ̀ ká fi so ọ̀rọ̀ mọ́ra wọn. tá a bá wo gbogbo nta wa kà kalẹ̀ yìí kí ni conclusion tá a fẹ́ ká sọ̀ kalẹ̀ sí. òun ni pé àṣé kí èèyàn tó ká tó lè pé ẹni tí ń jẹ́ ọlọ́run ní kéèyàn bá fẹ́ dá ọlọ́run mọ̀ ọ gbọ́dọ̀ láwọn ìròyìn kan tá a mọ̀ wá pé wọ́n ń sin eléyìí wọ́n ń jọ́sìn fún nǹkan yìí wọ́n ń forí kalẹ̀ fún nǹkan báyìí òun la ní wọ́n lè sin nǹkan lọ́nà ẹ̀tọ́ wọ́n lè sìn lọ́nà tí èso ọ̀nà ẹ̀tọ́ ẹni tó wá yẹ kí gbogbo wọ́n jọ́sìn fún lọ́nà ẹ̀tọ́ tí ò ní sí rújú ń bẹ́ẹ̀ ta ni òun wá ní àwọn ìròyìn tá a kà nípa pé ẹni ò ní nǹkan ẹni tó làṣẹ tá a lè tẹ̀lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. amakawa wọnú al-Qur'an al-Karim èdè Lárúbáwá ní gbogbo eléyìí tá à ń tú fúnra wa yìí gẹ́gẹ́ bí ìdáni ní ẹ̀kọ́. al-Qur'an al-Karim ọwọ́ ajé àmọ̀ pé ta ni Ọlọ́run ta ló tó ní gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí àwọn nǹkan tí a fi mọ̀ bóyá n táwọn kan ń pè lọ́lọ́run ọtí ẹ̀ dìsáàbù ọlẹ́tọ̀ kọjá Ọlọ́run téèyàn lè máa sìn àbí kò lẹ́tọ̀ táwa náà fi làákà ìtẹ̀lé. àkọ́kọ́ ń bẹ òun ni pé ẹ dákun inú ká mutuma arọ́bù fọlọ́hún àbí tuma àlèláhù fọlọ́hún ǹjẹ́ ni tí a máa pè lọ́lọ́hún tó ní nǹkan tá a gbọ́dọ̀ jọ́sìn fún ǹjọ́ ṣe é ṣe kó tún wà lọ́ndà control ẹnìkan kó ipẹ́ nìkan lòun náà ó tún máa gbàṣẹ ẹni àníyàn máa pàṣẹ ǹjọ́ lẹ́tọ̀ọ́ kó ipẹ́ òun náà ó tún ṣẹ̀ṣẹ̀ máa gbàṣẹ lọ́dọ̀ ẹnìkan èyí tí ò rújú ni pé Ọlọ́run lọ́ba tí ọjà láṣẹ tí ọ̀sá láṣẹ tó jù lọ. ìdí eléyìí nínú tá a fi mọ̀ pé ta ni Ọlọ́run nítòótọ́ yàtọ̀ fún nǹkan míì táwọn èèyàn bá ń pè lọ́lọ́run ẹni tá a bá pè lọ́lọ́run arọ́bù al-ilah láyé níjọ́hun kọ́ra ká nẹ́bùa Muhammad sallallahu alaihi wa sallam ó tó dé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tá a fi mọ ohun táwọn èèyàn ń pè lọ́lọ́run ǹjọ́ lẹ́tọ̀ọ́ kó jẹ́ òun lọ́lọ́run àbọ́lọ́run tó ní sánmà àti ilẹ̀ nìkan lọ́lọ́run. wọ́n ń pe arákùnrin kan ní Ghawi ibn Abdul Uzza Ghawi ibn Abdi al-Uzza òun là nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam Ghawi ẹni ọ̀sọ́nù níjẹ́ bẹ́ẹ̀ kò sókò táwọn Lárúbáwò sọ̀rọ̀ àwọn ń jọ̀hún nígbà ìmọ̀kan ńgbà tí yẹn bá wò sùnsùn tó sọmọ ní Ghawi ahlan wa sahlan òun là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam njọ́ tó wá gba Islam anabi ní anta Rashidun ibnu abdi rabbi anta Rashidun ibnu abdi rabbihi má jẹ́ Ghawi ibnu Abdul Uzza amanta fẹ́ ló ń bi ìtàn Ghawi ni pé Ghawi jẹ́ bí ìgbà tí wọ́n ń pè yàn ní babalóòsà tó ní àwọn òòṣà tó ipò òun gan ni mágàjí wọn òun ní ọ̀sán tí wọ́n gbà àwọn òòṣà wọn yìí làwọn ń pè ní Ọlọ́run tí wọ́n ń jọ́sìn fún gbà náà. Ghawi ní ó sọ fáwọn èèyàn pé ntí òòṣà fẹ́ gbà ní o àfi kẹ́ ẹ fún o ohun tí Ọlọ́run lẹ́nu tí wọ́n ntọ́lọ́run àwọn nídìí ní àfi kẹ́ ẹ fún. ó wá di lọ́jọ́ kan wọ́n ní Ghawi padà délé ó wá rí i pé àwọn òòṣà tó ń gba irúgbayọ̀ gba gbogbo nǹkan fún yìí ẹ pé kí ló bá ń di òòṣà ńjọ́ náà ó wá bá kọ̀lọ̀kọ̀lọ̀ méjì àbí asáàlà bíi adókítọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ lẹ́nu lédè Yorùbá wọ́n ní Ghawi wá bá kọ̀lọ̀kọ̀lọ̀ méjì tí wọ́n rọ kiri ká Ọlọ́run tí wọ́n. Ghawi wá ń wò pé kí ni kọ̀lọ̀kọ̀lọ̀ ń wá nídìí Ọlọ́run àsìkè rí nǹkankan ńgbà tí ó wò yẹn ọkọ rí pé bí omi kan lòún rí i ńgbà tí ó rí dé ọba rí pásọ kan náà àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ yìí ìtọ́gbọ̀n
ọba tọ̀ sórí àwa gan fẹ́ lè wí ọtọ̀ sórí ọlọ́run tiwọn gáwísà ń wo kàyéfì babalóòsà ńgbà tí ó tún ṣe gáwírí pé gbogbo ń táwọn kófóòsà yìí látàná láti jẹta kò sí nǹkan kan bẹ̀ mọ́ ọba rí kọ̀lọ̀kọ̀lọ̀ kejì tí ń pọ́n àwọn la àsóhun ti mú jẹ gbogbo tí wọ́n gbé sí di ọlọ́run kọ̀lọ̀kọ̀lọ̀ wá dé ọgbà mọ́ ọlọ́run wọn lọ́wọ́ bí gáwí ti jẹ́ aráàgbà ìmọ̀kan tó ńjọ́hun lọ́lọ́run fi gáwí mọ́nà ńjọ́hun ló di rọ́ṣídù kọ́dọ̀ wá ní ọ̀rọ̀ tó sọ ńjọ́ náà tó di ńta ńkénu kéwú lónìí gáwí wá ń sọ ńjọ́ náà pé arọ́bùn yabulu thu'lubanu bi ra'sihi laqad dalla man ballat alayhi tha'alibu walau kana rabban kana yamna'u nafsahu bari'tu min al-asnam fi al-ardi kulliha wa amantu billahi alladhi huwa wajibun. Gawi ni arọ́bùn yabulu thu'lubanu bi ra'sihi ọlọ́run náà lélẹ́yìí tí kọ̀lọ̀kọ̀lọ̀ sì láyàláyà ó sì tọ̀lé laqad dalla man ballat alayhi tha'alibu. Gawi ni kọ́dà bóun ò kéwú làákà ìhun sọ fún un pé gbogbo ẹni tí ọba lè lé kọ̀lọ̀kọ̀lọ̀ pé àyìn lọ́tọ̀ sí zalla èyí ń èèyàn yẹpẹrẹ ni kò gbọ́dọ̀ jọlọ́hún. Gawi wa ń sọ pé bari'tu minal asnami ìwọ òòṣà yìí nìkan kì í wàá sọnù lónìí gbogbo òòṣà tí ń bẹ gbòòrò Mẹ́kà bari'tu minal asnami fil ardi kulliha wa amantu billahi alladhi huwa wajibun. ìjọ òun ni Gawi mọ̀ pé àsáwọn tanra àwọn ní gbogbo àwọn táwọn ń pé wọ́n ní nǹkan wọ́n lè ṣe nǹkan kan àbọ̀lọ́hùn kan tí ò lè gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ tí wọ́n kó nǹkan síwájú rẹ̀ tí kọ̀lọ̀kọ̀lọ̀ ń gbà mọ́ lẹ́nu. bẹ́ẹ̀ yẹn bá wo alukur'an al-karim oríṣiríṣi ọ̀nà alukur'an máa fi sí wa létí. ẹ jẹ́ àwọn àyà mi nínú alukur'an al-karim. ọlọ́run ọba ní nínú suratul anbiya. law kana ha'ula'i alihatan ma waraduha wa kullun fiha khalidun. ọlọ́run ọba sọ nínú àyà alukur'an al-karim kan ọlọ́run ọba ní àwọn kan bẹ tó ṣe pé àwọn àti tí wọ́n ń pè lọ́lọ́run tí wọ́n ń sìn gbà tí wọ́n ń bẹ láyé àwọn méjèèjì ọba ara wọn nù náà ni àti ẹni tí ń sìn yàn àtẹni tí ń sìn àti tí wọ́n ń sìn ọlọ́run ọba ní àwọn méjèèjì ọjọ́ papọ̀ àáfi wọn jóná pọ̀ ọlọ́run ní kí lọ́jọ́ jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí làákà ìtì wọn náà tají pé law kana ha'ula'i alihatan ma waraduha bọ́bá yìí pé lóòótọ́ ọlọ́run làwọn eléyìí tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kéèyàn ọjọ́sìn fún wọn irú wọn ò gbọ́dọ̀ tún di ń tá a fi kó náà gbogbo ẹni tí àwọn èèyàn bá jọ́sìn fún láyé ń bì ìtumọ̀ ayé al-Qur'an al-Karim nù idha ubida bi ghayri haqqin gbogbo ẹni tí wọ́n ń sìn tí wọ́n ń wárí fún tí wọ́n ń kúnlẹ̀ fún tí wọ́n ń forí balẹ̀ fún láyé ní nǹkan ìjọsìn kan bọ́ba delali kìyàmà ọlọ́run ọba ní àtòun o àtàwọn tí wọ́n ń sìn gbogbo wọn ni wọ́n wọ̀ náà lára ń tá a fi mọ́nìlá ta ni ọlọ́run ẹ̀jẹ̀ tó mú tàn kan wá ó dàbí pé afẹ́ràn tàn púpọ̀ ní àdúgbò wa ń bì yóò jẹ́ káwọn èèyàn torí ìdánilẹ́kọ̀ọ́ ni àmọ́ àmọ́ fi tàn tó tọ́kọ̀ kankan nínú àkọọ́lẹ̀ tá a bá ní pé oríṣiríṣi àwọn nǹkan làwọn Lárúbáwá ń jọ̀hún nígbà ìmọ̀kan ni wọ́n máa ń pè lọ́lọ́hun kódà tí ń bá wí fún yín pé wọ́n lọ́lọ́hun tí wọ́n máa fi làbídùn ṣe sẹ́ẹ̀ ní pé èé ṣe wọ́n lọ́lọ́hun tó yẹ pé ní bí ìgbà táwa náà fi àmọ̀ mọ̀ nǹkan làbídùn làwọn èèmọ̀ wọn ó sì yọ etí wọ́n yọ erí wọ́n yọ gbogbo ẹ̀ wọ́n máa wá tún gbé ìrìnrìn àjò gbogbo ibi tí wọ́n bá ń lọ pẹ̀tọ̀ ọlọ́run yìí ni wọ́n máa sọ àwọn o ọwọ́ àánú àkọọ́lẹ̀ tán pé bí wọ́n bá wá débì kan tí oúnjẹ tán tí ọ̀dà oúnjẹ dé tí ò sí tí wọ́n jẹ mọ́ wọ́n tún wá pèrò pọ̀ wọ́n wá pé
kò sí tó ṣe ebi làbídùn yìí náà jíjẹkú ni tẹ́lẹ̀ ẹjẹ́ àpín bàbá délé àmọ́ mi ẹjẹ́ kí ni wọ́n ń pè ní ọlọ́run ta ni ọlọ́run ǹjẹ́ ọlọ́run gbọ́dọ̀ gba jíjẹ ọlọ́run ẹni ọba ní làákàyè gẹ́gẹ́ bí ọlọ́run ẹni ó ní làákàyè ò sì gbọ́dọ̀ dúró kí kọ̀lọ̀kọ̀lọ̀ máa tọ̀ léwu lórí ọlọ́run ò gbọ́dọ̀ máa wòran wọn wá pín wọn jẹ gbẹ̀ngbà táwọn bá tún padà délé ẹnu káwọn ọmọ mi ni ọkàn jọ bí ẹ̀rín lọ́dọ̀ tiwa ni gbogbo ẹni tí ọlọ́ọ̀bá kápẹ́ńtà bọ́ lọ inú gbóná ló gégi fún rẹ̀ tọ́ wá lu ojú sí i tọ́ ya ọwọ́ sí i tó tún wá gbé síbi kan tí wọ́n á ń tọ́ nǹkan kan lé lórí àbódò kan táwọn kan bílẹ̀ bá pòfìrí tí wọ́n dàgbé àtìtọ̀ sí i bọ́bá tún wá dìgbà kan tí wọ́n kó dò náà ni òun náà tún ní ọgbà wọn là bó ti rí gan nìyẹn ta ni ọlọ́run àṣẹ gbogbo táwọn èèyàn ń pè lọ́lọ́run yìí kìí sọ ọlọ́run nínú àwọn ọ̀nà tá a fi mọ̀ pé gbogbo táwọn èèyàn ń pè lọ́lọ́run yìí bí làákàyè ọmọ èèyàn náà bá wálé ọyẹ wọn mọ̀ pé wọn èso ọlọ́run ẹ jẹ́ mú àpèjúwe kẹta wá. àwọn kan bẹ tó ṣe pé ìgbàgbọ́ tí wọ́n ní pé ọlọ́run gbénu ẹnìkan fún iye ìgbà kan wọ́n wá bí àwa náà ti mọ àwọn tí ń wí yìí hùn àbí ọlọ́run wà nínú oyún wọ́n sì lóyún ọlọ́run wọ́n wá bí ọlọ́run ọlọ́run wa múmú inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run kọ́ mọ́ sá sọ wa ń bẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ ṣàlàyé gbogbo ẹ̀ ọ̀nà kan nu nínú táwọn èèyàn ò fi mọ èsì ta ni ọlọ́run nínú tí mo gbọ́ nílẹ̀ Yorùbá ń bì náà ìmọ̀ bọ́yá àwọn àlùfáà mi tí mo gbọ́ lẹ́nu wọn wà ń bì àwọn ni wọ́n sọ̀tàn kan wà ń bì kan wọ́n ní ńgbà táwọn wà ń kékeré àwọn wá láǹfààní àti pé wọ́n mú àwọn lọ bì kan for one reason or the other àwọn tí àwọn náà máa pè nǹkan kan ní ọlọ́run lẹ́yìn ọlọ́run gidi ẹ ṣeun dókítọ̀ àwọn wá débẹ̀ sẹ́yìn kọ́ mékè ọmọ nǹkan kan wọ́n làwọn wá ní kíní irun yà kí ló dé tí bí irun báyìí wọ́n ní àwọn àgbàlagbà tí wọ́n bá wọn lọ ẹ máa wo Yorùbá o ẹ wò èsì tí wọ́n fún wọn àwọn àni dákẹ́dákẹ́ àwọn èwì báwọn kò rùn àbí wọn èwì pé ń rùn àbí wọn làwọn ní bí ìṣe ń rùn báyìí gẹ́gẹ́ bí ọmọ èké wọn wá ní dákẹ́dákẹ́ àwọn èwì báwọn kò rùn àbí wọn èwì pé ń rùn yóò bá nù bá ti máa tanra wa lọ́nu wọn èwì báwọn ń sì ń rí bẹ́ẹ̀ arọ ọ̀nà tá a fi mọ̀ pé ta ni ń jẹ́ ọlọ́run gidi nù oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi mú nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ọba Rabbis samawati wal ard láàrọ̀ ọ̀nà tá a fi mọ̀ ta ni ọlọ́run ẹni tó bá jẹ́ ọlọ́run ǹjẹ́ ó ṣeé ṣe ká gbọ́ pé ọlọ́run ń bẹ ńgbà kan kò tún sí mọ́ ńgbà míì àwọn ọlọ́run kan ti lọ tí wọn ò sí láyé mọ́ táwọn náà sì máa pé wọn ń bẹ ńgbà kan àmọ́ wọn ò sí mọ́ nísìnyí ọlọ́run Rabbus samawati wal ardi huwal awwalu wal akhiru ọlọ́run ọba ní ń bẹ kí nǹkan tó máa bẹ òun ni ó sì gbẹ̀yìn gbogbo ń ti ń bẹ ọlọ́run ọba gidi nìyẹn. èyí tí ọkàn nísìn orígun kanu nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a bá wá sọ gbogbo ń tá a sọ yìí ká wá bira wa ní béèrè mi yàtọ̀ fún ta ni ọlọ́run pé afillahi shakkun afillahi shakkun aya al-Qur'an nínú o wọn ni ká máa sọ bí táyà kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ yẹn bá wo suratu Ibrahim aya ẹlẹ́kẹwàá ọlọ́run ọba ní qalat rusuluhum afillahi shakkun fatiris samawati wal ard ọlọ́run ọba lẹ́yìn ẹ̀dá ọmọnìyàn tá a júwe ọlọ́run fún tí ò yé gbogbo ń tá a kàkálẹ̀ yìí pé bọ́lọ́run gidi ti gbọ́dọ̀ rí ni ọlọ́run fẹ́ẹ̀kì bíi ti rí ni
ǹjẹ́ nù wa bá ti jókòó ń bí báyìí náà ká bira wa bá alukur'ani ti bí wa yìí afilahi shakun ǹjẹ́ nìkan nù wa tún wà in doubt about the existence of God ǹjẹ́ nìkan tún ṣe iyèméjì pé ọlọ́run gidi ń bẹ bí alukur'ani ló bí wa bẹ́ẹ̀ o afilahi shakun ǹjẹ́ nìkan tún bẹ ǹjẹ́ ńlá ká ìkan torí rẹ̀ pé kan ó yẹ kó tún máa jiyàn àbí kó máa ṣe iyèméjì pé ọlọ́run ọba kan bẹ ọlọ́run lọ́lọ́run wo fátírì samawati wal ardi ọlọ́run ọba tó dá gbogbo sánmà àti ilẹ̀ kò sí ní tí alukur'an al-karim ó wí táwọn onímọ̀ bá wòye sí i kálímà kọ̀ọ̀kan náà alukur'an al-karim àìmọye ìtumọ̀ ní máa mú wa àfilà ìṣàkún ǹjẹ́ iyèméjì ń bẹ ń bí ọlọ́run gidi ọlọ́run wa parí ẹ̀ pé fátírì as-samawati wal ardi àwọn àfáà ní question and answer nu ọlọ́run béèrè question in the same verse nínú àyà kan náà ó sì tún rárá fún wa ní guideline tá a fi mọ èsì sí béèrè ni àfiláhi ṣakún ǹjẹ́ wọ́n tún ṣe iyèméjì pọ́lọ́run gidi ń bẹ fátírì samawati wal ardi ọ̀dà àwòsánmọ́ àtìlẹ̀ àfiláhi ṣakún fátírì samawati wal ardi ǹjẹ́ wọ́n tún bẹ nù àwọn tí ń ṣe iyèméjì pọ́lọ́run gidi ń bẹ bọ́ọ̀ bá ń bẹ nù wọn wòsánmọ́ bọ́lọ́run ti dá owó lẹ̀ bọ́lọ́run ti dá. alimami abu hanifa rahimahullahu ta'ala alimami nu'man ibn thabit alimami abu hanifa lójú ayé abu hanifa gbélu tá ń pè ní baghdad tó wà ní iraq lónìí àwọn kan wá ń bẹ nù àfiláhi ṣakún ní gbòòrò baghdad ńgbà náà wọ́n wá ní kí wọ́n lọ bá abu hanifa gbogbo ntọ́ bá mọ̀ tó fẹ́ wí àwọ̀ gbà kọ́lọ̀ gidi ń bẹ wájà jọ ṣe debate lórí ọlọ́run bó lọ́wọ́ ẹ̀ ń táwọn ò rí ẹ̀ mà wọ́n tí orí wọn ò pé jí ń wíru ẹ̀ nàìjíríà yìí náà o wọ́n làwọn ní free thinkers àbí kí ni wọ́n ń pè wọ́n àwọn tí ò lè think tí wọ́n làwọn free in thinking torí Kùránì ní àfilà ìṣàkún fátírì samawati wal ardi máwùlẹ̀ lọ jìnnà wo sánmà wọlẹ̀ ó ti tó kọ́ ọmọ pọ́lọ́n gidi ń bẹ Abu Hanifa wa ní kí wọ́n dájọ́ táwọn pàdé kájọ wa sọ pé ǹjẹ́ Ọlọ́run gidi ń bẹ àbí ò sí Ọlọ́run gidi Abu Hanifa nù àwọn afa sunna tọ́lọ̀ ní kórì wọn ó pé púpọ̀ ni rahimahullahu ta'ala wọ́n ní njọ́tọ́ wá di ọjọ́ tí wọ́n pàdé tí wọ́n jiyàn pé sọ́lọ́n gidi ń bẹ àbí òsì ta'akhkhara al-imamu Abu Hanifa wa ta'ammada dhalik ó tó yaago tí wọ́n ní wọ́n pàdé Abu Hanifa yọjú ó wá dúró díẹ̀ ńgbò tó bí ìṣẹ́jú mélòó kan Abu Hanifa ṣẹ̀ṣẹ̀ wá dé wọ́n wá ní a ìmáàmù tá a sì dá ọ ní ẹ má bínú ẹ dákun ń ṣàlàyé ntí ọ̀sẹ̀lẹ̀ fún yín èèmọ̀ kan mo rí bíi ti ń bọ̀ èèmọ̀ ni tí ń wá ń wò òun ló jẹ́ kí n pẹ́ bẹ́ẹ̀ bá gbà mí láyè káti ẹ̀ tó bẹ̀rẹ̀ ǹjọ́ Ọlọ́run gidi ń bẹ àbí òsì ṣé ń sọ èèmọ̀ tí mo rí wọ́n ní wí tó wí kọjá lọ bí a fẹ́ lọ wọn ò mọ̀ kébi tóun fẹ́ lọ náà nù. Abu Hanifa ní bí n ti ń bọ̀ ṣé ẹ mọ odò tí wọ́n ń pè ní Dajila nílùú Baghdad odò ńláńlá méjì ló wà ńbẹ̀ wọ́n ń pè kan ní Al-Furat wọ́n sì ń pè kejì ní kíni Ad-Dajila bẹ́ẹ̀ yẹn bá ń wá Dajila yìí nu dictionary èbó arọ ọ̀nà tí wọ́n fi dá nǹkan rú mọ́ wa lójú nu Dajila Tigris river ẹ̀rọ àkùnkè lọ jọra wọn nu méjì Ad-Dajila ni àwọn olóyìnbó ń pè ní Tigris river ẹni tí bá ń ṣe geography àbí history bí wọ́n ti dàrú ma wa lójú nù òun ni amiru fi di emir àmọ́ bẹ̀yẹn ká fẹ́ lọ lónìí. Abu Hanifa ni bí mo ti ń bọ̀ lórí Dajila tí ń wo lọ́ọ̀kan báyìí mọ̀kànsá déédéé rí ọkọ̀ ojú omi kan ni ọkọ̀ ojú omi bíi kẹnu kéke báyìí mo tiẹ̀ fẹ́ wò pé bóyá yóò tiẹ̀ gbé mi sọdá torí bẹ́ẹ̀ yẹn bá kú látẹ̀gbẹ́ kan Baghdad lọ sí kejì àfi kó kọjá àwọn odò wọ̀nyí. Abu Hanifa ni mo bá sàdédé rí i pé kò sẹ́ni kankan nu ọkọ̀ ojú omi yìí bá kíkì ara rẹ̀
ní bá ń lọ kàyéfì wò lélẹ́yìí. Abu Hanifa ní wí tó ń wóri báyìí ọba tún débi etí odò kan lọ́ba páàkì rẹ̀. Àwọn oúnjẹ nǹkan oko nǹkan tí ń bẹ létí odò ọba lódò ara ẹ̀. Ọba tún sí ń bá tún lọ ọba tún dé kóòsì kejì lẹ́gbẹ̀ẹ́ odò kejì ọba tún páàkì rẹ̀. Bó wọ́n tún ti wò tó wọ́n rí ń bá tún sọ àwọn ẹrù oúnjẹ nǹkan tí ó dì sórí ara yìí ń bá tún ọfúlóòdù ara rẹ̀. Irú kàyéfì ọkọ̀ ojú omi wo ni? Ńgbọ́ já gbogbo ẹrù tán ọba tún kàn sí rìvásì. Abu Hanifa ní lọ́ba tún débi tó ti gbéra lákọ̀ọ́kọ́ ni ọba tún páàkì rẹ̀. Wọ́n ní ìmáàmù oròkórí àwọn òpè ni kí ni ó gbó ọ̀rẹ́ ọkọ̀ ojú omi kíkì rẹ̀ ọ páàkì rẹ̀ ọ lódò rẹ̀ ọ fúlódò rẹ̀ àwọn òpònú èèyàn ló rò pọ̀ ń bá sọ̀rọ̀ ni. Abu Hanifa ń wí sínú pé ẹ mọ̀ pópònú ni lónìí ẹ mọ̀ pópònú ni lónìí. Wọ́n láwọn òpònú èèyàn ló rò pé ó fẹ́ bá ṣe dìbéètì ni lọ́wọ́ ń gbé ọ páàkì rẹ̀ ọ gbọ́ pẹ́rù sínú. Abu Hanifa ní kí ló dé kò ṣeé ni wọ́n ní it's impossible ọkọ̀ ojú omi ọ páàkì rẹ̀ yọọ ma lódò rẹ̀ yọọ ma dẹrù kónú rẹ̀ tí ọ̀sẹ̀ ni ti ń wà Abu Hanifa ní kọ́kọ́rọ́ eré yín ń bọ̀ lọ́wọ́ FCC bó ṣe sí ń bi tọkọ̀ ojú omi yìí ẹ̀yin tí ọkọ̀ ojú omi kékeré kọ̀ wọ́nú làákà yín pé ó lè gbé rẹ̀ kọ́ páàkì rẹ̀ kó lódò rẹ̀ sẹ́mọ̀ méjèèjì wá dúọ̀ kankan jálura wọn jọ́ tẹ̀ ti ń bẹ ilẹ̀ ó sì wà bó ti wà yín náà odò ọ̀sán lu ibi tí ó yẹ kó sán lu sẹ́mọ̀ ọ̀jà ẹ̀ kọ́ gbé sẹ́mọ̀ kan já àbí sẹ́mọ̀ kan ń jó. Ó ní nítorí pé àìmọye èèyàn ló preach Islam sóhun tí ò wọnú ọkàn wọn àìmọye àwọn èèyàn ọmọ Amẹ́ríkà lẹ́ńtọ́ sọ̀rọ̀ yìí náà fún mi à ń pè ní Donald Floyd ọ̀njẹ́ Yahya nísìn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà làwọn èèyàn fi pè ń sínú Islam òun ọ̀gbà àmọ́ njọ́ tẹ́ni kẹsẹ̀ tó ń gbélé mi lọ́wọ́ yìí njọ́ tí wọ́n gbélé ń lọ́wọ́ tó ń lọ gbọ́ fúnra àwọn lòún padà wá bá àwọn tó fún un pé ọ̀nà mọ́sálásí dá mo ní bá a mú un jẹ́mi lọ gbọ́. Mi nígbàsíkò wa láti máa sọ so many things tí broda Khalid sọ àmọ́ ìtọ́ kan n ta n sọ yìí broda Khalid ní ọba ríru ẹ̀ ṣe njọ́ náà ni ọwá lò tó lè pé gbogbo ètò ayé ìkọ̀sẹ́ nìkan díẹ̀ nǹkan rí bẹ́ẹ̀ náà ni ọmọ Amẹ́ríkà ọmọ ìyá wa mùsùlùmí lọ́sọ̀ eléyìí o gbogbo eléyìí fi ń yé wa pé ní àṣebẹ́nìkan bá sì ń bẹ́ nu pé ìtani ń pé ọlọ́run wọn kàn máa dẹ́rù bá yẹn wọn òpònú ni o Abu Hanifa ti wí fún wọn jọ wọn àná kó sì sí làákàyè rẹ̀ kó lè bá a sóríire láyé àti lálùkìyàmà kọ́lọ́n kó já a sóríire. stẹ́ẹ̀pù bóyá kẹta àbí bàtà táìmù tó wá ń ara ń ta tún wá fẹ́ sọ ni pé tá a bá wá gbà báyìí níyè méjì nù ọlọ́run gidi mọ́ èyí wá ṣe tí àwọn kan ń pa àwọn kan mí lọ́lọ́run ta'addudu al-aliha kí ló wá dé tó yẹ pé ní gbogbo wo kú wá fẹ́ kan máa sin ọlọ́run ẹyọ kan tá a gbà fóun lọ́lọ́run gidi yìí tẹ́lẹ̀ yìí fi wá ń pè nǹkan míì tẹ́lẹ̀ yìí ń tọ́pọ̀ sí nǹkan kan odò làwọn eléyìí mú nǹkan kan òun làwọn onímọ̀ wa ń pàkíyèsí wa pé gbogbo ń tẹ́ rí tá ń wò láyé lónìí táwọn èèyàn ń pè lọ́lọ́run tí wọ́n ń jọ́sìn fún nǹkan kan ọba ọmọ ẹ̀dẹ́ èèyàn láyé ni àbá láyé ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn òun ni tawhidullahi azza wa jal ìmọ̀lọ́run lọ́kan ọlọ́run ọba kan tó jẹ́ gidi ni òun là nàbí Adam aleyhi salatu wa salam àti gbogbo àwọn tọ́tẹ̀lá nàbí Adama òun ni wọ́n jọ́sìn fún kí ló wá fà á tó fi wá di pé nílẹ̀yìn anabi Adam láyé tiwa lónìí kọ̀ wá jẹ́ pọ́lọ́hún kan yìí nìkan ló kù táwọn èèyàn ń jọ́sìn fún èsì rẹ̀ ń bẹ nínú al-Qur'an al-Karim tá a bá wo aya al-Qur'an al-Karim tí ń bẹ nínú suratu Nuh àbí suratu Nuh náà ni wa qalu la tadharunna àbí la tadharunna alihatakum Sheikh Abdul Hayy wa la tadharunna
waddan wala suwa'a aya suratu Nuh nani Ọlọ́run ní àwọn kan sọ fúnra wọn pé ẹ má dá anabi Ọlọ́run lóhùn o anabi Nuhu tí ń pè yín ẹ má dá lóhùn gbogbo àwọn òòṣà yín tẹ̀ ń sìn ẹ mójútó wọn wá ń ka àwọn òòṣà náà ọ̀tọ̀ ni wadu ọ̀tọ̀ ni suwa ọ̀tọ̀ ni yaguth ọ̀tọ̀ ni nasiru ń bẹ nu suratu Nuh bẹ́ẹ̀. Al-Imam Ibn Abbas radiyallahu anhuma nínú àwọn sọ̀hábì anabi wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn tó fara kí anabi láti kékeré làwọn Ibn Abbas ti ń kéwú lọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallam. Ibn Abbas wá gba ẹ̀gbà wá pé gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń dákọ̀ yìí o àti òòṣà suwa'u ni àti yaguthu ni àti nasiru ni àti nkankan ni èèyàn bíi tiwa yìí làwọn náà èèyàn bíi tiwa yìí òun làwọn náà. Ibn Abbas ní ẹnu tọkàn ṣẹlẹ̀ nípa àwọn tí wọ́n sọ dòòṣà yìí kanu rijalan salihin wọ́n jẹ́ èèyàn dáadáa lójú ayé wọ́n máa sin Ọlọ́run púpọ̀ wọ́n jẹ́ lẹ́sìn Ọlọ́run wọ́n wá ń kú lé ní èjì. Ṣaitani wá gbé sílẹ̀ akáyà àwọn kan nù wọn pé àwọn bàbá wọn yìí ti ń lọ lẹ́kọ̀ọ̀kan yìí á mọ̀mọ́ gbàgbé wọn bọ́ ọba gbọ́ tí wọ́n láwọn ò fèrè ńlọrin ní tí wọn ò fi fèrè nu o. àwọn bàbá ti ń lọ lọ́kọ̀ọ̀kan yìí àwọn ọmọ gbàgbé wọn wọ́n ní kí láwọn fi rántí wọn ní tó kù ni pé ẹ bá mọ bí wọ́n ti rí ńgbà wọn wà láyé ẹ yàwòrán wọn ẹ mọ èrè wọn ẹnu bákan ti ń rí àmọ́ rántí pé bàbá dáadáa yìí Yaguth Nasiru Suwa'u àmọ́ rántí irú ẹ̀sìn tí wọ́n ń sìn irú wà tí wọ́n ń wù àwa náà mọ̀ wá ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ntọ́fà tó ṣàfidáyé nù. Wọ́n wá ma àwọn èrè wọ̀nyí káàkiri wọ́n sì gbé sádùúgbò kọ̀ọ̀kan tẹ́ni kọ̀ọ̀kan nù àwọn wọ̀nyí ń gbé. Ipe báwọn bá ti ń rí àwọn èrè yìí yọ mọ̀ rán wọn létí Ibn Abbas ní àwọn tó mọ èrè yìí wọn ò forí balẹ̀ fún wọn rí láyé torí pé àwọn ọmọ ntọ́fà táwọn fi mọ wọn àwọn kan fẹ́ máa rántí iṣẹ́ wọn ni. Àmọ́ ńgbà táwọn generation yẹn lọ tán táwọn míì dé àwọn gbàgbé tí wọ́n torí ẹ̀ mọ èrè àwọn wá wò pé àwọn eléyìí náà tó lọ́lọ́run àwọn bẹ́ẹ̀ ti ń pọ́n wọn létò yìí ó tó kó pé yìí ò ní wẹ́ nìkan kì í mọ́ kọ́mọ ìjọsìn fáwọn eléyìí náà. Ibn Abbas ní àkọ́kọ́ ntọ́fà tó fi di pé àwọn èèyàn wá mú Ọlọ́run yẹlẹyẹlẹ títí tó fi dòní wa nìyẹn. Àmọ́ nípìnlẹ̀ ọmọ anabi Adama at-tawhid huwa al-aslu ìpìlẹ̀ ọmọ anabi Adama ní ká mọ Ọlọ́run lọ́kan Ọlọ́run ọba gidi. Ǹjẹ́ tá a bá wá mọ eléyìí ó wá yẹ ká wá lọ síbi ọ̀rọ̀ at-tawhid náà kí wá là ń pè ní ìmọ̀lọ́run lọ́kan tá a ti ń polongo rẹ̀ fúnra wa látàárọ̀ Ọlọ́run gidi Ọlọ́run ọba sánmà àtilẹ̀ ọ̀nà wo la fi mọ Ọlọ́run ọba lọ́kan tá a sì sin òun nìkan but kí n tó lọ bẹ̀ doctor ẹ jẹ́ n tún pàtàkì kan ìtẹ́ ilẹ̀ Yorùbá jẹ́ wá lélẹ̀ yòó kẹ́ ẹ́ Amẹ́ríkà náà ẹ ṣeun ìtẹ́ yìí inú tí ó yẹ kí gbogbo wa ká ronú sí ni ká fi mọ̀ tí ń ṣe wá pàtàkì jùlọ ńlẹ̀ Yorùbá. A lọ mọ́ṣáláṣí kan jọ́ kan bóyá àwọn tá a jọ lọ náà lè wà ń bì ọpẹ́ èmi gan I was still a student mo sì jẹ́ student ńgbà yẹn. Àwa la fẹ́ ṣe wáàsí ní mọ́ṣáláṣí kan ẹnìkan nu wa la wa ní kó ṣe wáàsí èmi kọ́ ni mo ṣe wáàsí mo rò pé Alhaji Abdulwahab Idris sọ wà l'Abuja. Ó wá ṣe wáàsí yìí púpọ̀ lórí ọ̀rọ̀ ahmiyatu at-tawhid pé ìmọ̀lọ́run lọ́kan bó ti ṣe pàtàkì tó. Wàláhi làdémi tó sojú mi ni o ìfẹ́ dákọ̀ lù yẹn ni àmọ́lẹ̀ Yorùbá ni. Ṣé rí bá a fà àti parí wáàsí tí màmú gba microphone màmú masalasi bóun fẹ́ kí àfa pé ẹ mà ṣeun wàláhi làdémi ẹ pé kí ni ìmáàmù wí. Ìmáàmù ní adúpẹ́ fún ẹ̀yin àfa tẹ wá púpọ̀ Ọlọ́run san yín lẹ́san dáadáa àmọ́ ṣe rí gbogbo yìí tẹ́ ń sọ látàárọ̀ ni òyìn kéèkàn yìí hùn wàláhi làzim
àwọn èèyàn mọ̀rún kí àwọn èèyàn malu aláṣẹ ẹ dákun bẹ́ẹ̀ bá tún wá ń gbà mí ẹ dákun ẹ kọ́ wa lálùwàlá balabala làwọn èèyàn máa ṣe mọ́sálásí wa yìí irun náà dáradára làwọn èèyàn máa kí mọ́sálásí wa yìí níṣẹ́rí gbogbo yìí tẹ̀ ń wí látàárọ̀ ni ẹ kéèkàn yín o ntòsí pàtàkì ní ọlọ́run máa sọ orí di ìdímọ̀ wa lọ́wọ́ and I'm very sure ìmáàmù lẹ́nu yìí ìmáàmù mọ́sálásí ni ntẹ́lẹ̀ yìí bá fi lè wà lágbárí ìmáàmù mọ́sálásí ká béèrè kí ni ń bẹ lẹ́yìn àwọn tí ń tò lẹ́yìn ìmáàmù ó dàbí pé ntí ń bẹ lágbárí ọ̀pọ̀lọpọ̀ nù àmọ́ ipa tí tawhidi kó nínú ẹ̀sìn tá a là ń sìn àgbọ̀ ayé al-Qur'an al-Karim tọ́lọ̀ ní walaqad uhiya ilayka wa ila alladhina min qablik la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna min al-khasirin suratu Zumar aya 65 ọlọ́ni wa nabi sallallahu alayhi wa sallam laqad uhiya ilayka àti ránṣẹ́ sí wa nabi kọ́dà wa nabi nìkan ká ránṣẹ́ báyìí sí wa ila alladhina min qablika gbogbo àwọn anabi ọlọ́ni tá a fi rán gbogbo wọn nìyẹn ọlọ́ni la ránṣẹ́ bẹ́ẹ̀ sí gbogbo àwọn anabi ọlọ́run kọ́dà kó tó kàn wa nabi sallallahu alayhi wa sallam kí la ránṣẹ́ sí wọn la in ashrakta la yahbatanna amaluka ọlọ́ni bá a bá tú ẹrù rẹ wò tá a bá tawhidu ń bẹ́ẹ̀ tá a bá mọ ọlọ́run lọ́kan ń bẹ́ẹ̀ tá a bá ìsìn ọlọ́run lọ́kan tí wọ́n ń pè lákìdá wọ́n làwọn kan la lákìdá ọlọ́ni bá a bá ń bẹ́ẹ̀ ń kálukú ọlọ́wọ́ suratu Zumar aya 65 la yahbatanna amaluka ọlọ́ni bá ọba fi 100 ọdún kírun kò ní wọ rẹ́kọ̀dù bọ́ọ̀bá fọgọ́rùn ọdún gbáwẹ̀ bọ́ọ̀bá ṣe àlùwàlá tó dáa jù bẹ́ẹ̀ lọ la yahbatanna amaluk ọlọ́run ní gbogbo ẹ̀ àníwò sí sẹ́ẹ̀kan yorùbá mọ̀wé àbí àníwò sẹ́ẹ̀ méjì ọlọ́run sálà àníwò kò ní wọnú rẹ́kọ́ọ̀dù eléyìí ni yóò jẹ́ ká mọ ahmiyatu tawhid kí ni pàtàkì ká máa kígbe fúnra wa ìmọ̀lọ́nlọ́kan ẹ dákun ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin àlùfáà wa ilẹ̀ yorùbá ń gbé pé ìgbélẹ̀ yorùbá wọn ti gbọ́ kínní yìí gbogbo ilẹ̀ yorùbá jẹ́nẹ́rálì àfìsí bíi púpọ̀ kọ́dà àwọn ọmọ ìyá wa ńlẹ̀ haúsá ọ̀gá ni wọ́n lọ́nà tawhidu yìí inna allaha la yastahyi min alhaq olúwa kìí tijú òdodo àwọn tí ọkàn èyí tí màmú ń pé kéèkàn òun lọ́lọ́run lọ́kàn èyí táwa wá ń pọ́kàn ní ọlọ́run níbi ọba ṣe èyí táwa ń fọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ mú yẹn ọ̀kan lọ́dọ̀ òun ò sì fẹ́ wò ó ẹ dákun ẹjẹ́ àtàtì bíi ká fi kẹ́kọ̀ọ́ ọwọ́ tí Yorùbá fi mú tawhid ìmọ̀lọ́nlọ́kan ó fúyẹ́ o àpèké èèyàn ọmọ yàn náfìlà o àpèké èèyàn ọmọ kírun o túláàsì nírun túláàsì làwẹ̀ túláàsì ní hajj níbi Yorùbá ti bẹ̀rẹ̀ Islam nu òpó karùn-ún òun ni Yorùbá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ Islam Yorùbá máa wá sọ pé ẹ sáfihàn lẹ tó ń bá ti darí hajj nísìnyí gbogbo ẹ ló wọn máa ṣe ẹni tí ń parọ́ yóò ní ẹ ṣáájú wọn lọ hajj ẹni tí ń ṣe sìnà ẹ ṣáájú wọn lọ hajj kódà ẹni tí ò kírun ẹ sábà ń ṣàdúrà kí wọn lọ Mẹ́kà báwọn bá ti dé nísìnyí Yorùbá wa tọ̀nù ẹ upside down èyí tọ́lọ̀ ń fi kẹ́yìn òun làwa ń tì síwájú ó léwu ẹ dákun ẹ jẹ́ ká tají ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ zaka ọ̀rọ̀ hajj gbogbo wọn máa wá lẹ́yìn tí la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam tá à ń pè ní tawhid lẹ́yìn tó bá dúró tán ló tó kan gbogbo àwọn nǹkan wọ̀nyí. ara nfààní tá a sì rí bẹ́ẹ̀ yẹn bá jẹ́ oní tawhid anabuwa muhammad sallallahu alayhi wa sallam fi yé wa pé kọ́dọ̀ ọlọ́run ọba ti ṣe iná léèwọ̀ fún un
ẹni tó bá jẹ́ oní tawhid alákìídà ẹni tó bá jẹ́ kíni alákìídà bí Yorùbá ti máa wí nu. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní òun Ọlọ́run ṣe ná léèwọ̀ fúnru ẹni bẹ́ẹ̀ nípa báyìí dákun lẹ́nu wọn bá àsìkò tí ó kù màá rárá wá sọ díẹ̀ nípa ọ̀rọ̀ tawhidu tí mo ló ṣe pàtọ́lọ̀ ló ṣe pàtàkì kódò ojú run lọ ojú àwẹ̀ lọ ojú zaka lọ ojú hajj lọ Ọlọ́run ló tó nǹkan rẹ̀ bẹ́ẹ̀. níta ń pè ní mọ́lọ́run ọba lọ́kan àwọn onímọ̀ já mọ̀ pé oríṣi ọ̀nà mẹ́ta ló pín sí aksamu at-tawhid bàbá tiẹ̀ ní ìmọ̀ Ọlọ́run lọ́kan ìsìn Ọlọ́run ọba lọ́kan nǹkan mẹ́ta làwọn onímọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. àkọ́kọ́ ń bẹ ní tawhidu ar-rububiyya kéèyàn mọ Olúwa ọba lólúwa ọba ìyẹn ni pé ká gbà pé igi kan kò lè wó nbì kan nǹkan kan ò lè ṣẹlẹ̀ nbì kan àyàfi kó jẹ́ pé Ọlọ́run ní bẹ́ẹ̀ ìtumọ̀ tawhidu rububiyya nù. orí ló ṣẹlẹ̀ síyàn ní ìdàkejì ló ṣẹlẹ̀ ní Ọlọ́run fi ó ṣẹlẹ̀ ní ara tawhidi rububiyya nu yóò bá fèlì ń bẹ ní lọ́pọ̀lọpọ̀ àwọn dòkítọ́rì ní pátápátá ẹ dákun ẹjẹ́ aṣàtúnṣe sí i bẹ́lẹ̀ yẹ ọba dúró ìrun àwẹ̀ ájì Mákà zaka kò wọ òṣùwọ̀n kankan kágbà pọ́lọ́wọ́n ọba ló lè ṣe nǹkan tó bá ṣe ló ṣe èyí tí ọba ṣe Ọlọ́run ní ọ̀sẹ̀ nínú tó lè pé ó ṣeé ṣe bá a bá ti wá ní tawhidi rububiyya yìí ní kúkúkú láàmà sọ lẹ́nu ọba àsìkò tó kù ọwọ́ akú tawhidu al-uluhiyya ńgbà ọba ti wá mọ̀ pọ́lọ́wọ́n ọba ní í ṣe gbogbo nǹkan ọwọ́ aditúlá àsìkò epo nìkan lọ́jọ́sìn fún ìtumọ̀ tawhidu al-uluhiyya nù láàrin yìí ká ṣàlàyé fúnra wa bẹ́ẹ̀ bá ní tawhidi rububiyya nìkan tí o sí tawhidi uluhiyya yẹn ni téèyàn gbà pé Ọlọ́run ní í ṣe nǹkan kò sọ́ba mi àfọlọ́run Ọlọ́run ló ní kí nǹkan báyìí ó ṣe òun ló ní kó má ṣe ọ̀dà àmọ́ òun nìkan ò lè gbé èèyàn wà lìjánná Ọlọ́run ló wí bẹ́ẹ̀ kákẹ́ ayé al-Qur'an al-Karim tó wí bẹ́ẹ̀ fúnra wa ó tó bẹ́ẹ̀. nínú ibi tọ́lọ́run ọba ti ń sọ fún wa káfí ma pàtàkì pé tawhidul uluhiyya àfi kéèyàn ó sin Ọlọ́run nìkan mo ti mọ Ọlọ́run nìkan nú ọkàn mi èyí wọn ò gbé yẹn wà aljanna o Ọlọ́run ọba ní nínú suratul ankabut aya 61 wala in sa'altahum man khalaqa as-samawati wal arda wa sakhkhara ash-shamsa wal qamar la yaqulunna Allah fa anna yufakun nínú suratu Zukhruf aya 87 wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah fa anna yufakun ìtumọ̀ aya al-Qur'ani méjèèjì tá a kà fúnra wa yìí Ọlọ́run ọba ní ẹjẹ̀ ń bi wá náà gbogbo wa bá ti jókòó yìí tani ọmọ Abu Lahabi àpẹtẹ ọmọ lójú o mẹ bá dákọ̀ Abu Lahabi tani ọmọ náà ní àbọ̀mọ̀ àlùjánnà ọmọ náà là Abu Lahabi alhamdulillah Abu Jahli ńkọ́ ọmọ náà ni wọn Ọlọ́run ló pè wọn lọ́mọ náà sayasla naran dhata lahabin bọ̀tẹ́dá kan ẹ̀jẹ̀ ká ntí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ń bì yìí ntí ọmọ mọ́ Abu Lahabi Abu Jahli wọ̀nà káwa náà tẹ̀sí ara wa o Ọlọ́run ní wa Nabi sallallahu alaihi wasallam bọ́ ọ bá pe Abu Lahabi kalẹ̀ tó pa Abu Jahli kalẹ̀ kọ́dọ̀ Ọlọ́run ń jẹ́rìí Abu Lahabi ń jẹ́rìí Abu Jahli tó bá bi Abu Lahabi Abu Jahli pé talọ́tì ẹ̀ dáwọ́ kèfèrí paali tó sin lọ́hùn yìí la yaqulunna Allah Ọlọ́run ní èsì tá Abu Lahabi ọ̀fọ̀ ni pé Ọlọ́run ló dáhùn èsì tá Abu Jahli ó wí ni pé Ọlọ́run ní nínú àyà mi Ọlọ́run ní kọ́dà bọ́ ọba tún bi wọ́n pé gbogbo sánmà yìí ń kọ́ yàtọ̀ fáwọn òpònú Abu Lahabi orí rẹ̀ pé débi pé ọmọ kọ́lọ́run ló dá sánmà òun ló dálẹ̀ òun ló dóorùn ló dóṣùpá ẹ̀dàkùn kí lọ́wọ́ sọ Abu Lahabi dọ́mọ náà Abu Lahabi bá gba gbogbo eléyìí gbọ́ kí lọ́ sọ Abu Jahli dọ́mọ náà ibi tí mo fẹ́ ká ronú lọ nìyẹn Ọlọ́run ló jẹ́rìí wọn yìí o pé tawhidu rububiyya kámọ̀ kọ́lọ́run ló dágbá ló dáwo Ọlọ́run ní í ṣe gbogbo ẹ̀ Abu Lahabi mọ̀ bẹ́ẹ̀ Abu Lahabi Abu Jahli
àmọ́ kí ni wọn ò ní òun ni tawhidul uluhiyya wọn ò sin ọlọ́run ọba nìkan wọ́n ń sin nǹkan míì pẹ̀lú ọlọ́run nípa báyìí ẹ dákun ìran kejì nínú tawhidu yìí ó ṣe pàtàkì púpọ̀ kí mùsùlùmí ó di mẹ́rù ẹ̀ kọ́lọ́n kó ṣe rọrùn fún wa. ẹlẹ́ẹ̀kẹta òun ni tawhidul asma'i was sifat ọlọ́run lóhun láwọn orúkọ kan àtàwọn ìròyìn kan òun lòun fẹ́ kẹ́ ẹ máa fi pè òun kẹ́ ẹ máa fi kì òun a ò gbọ́dọ̀ pé ọlọ́run ló kọ tí ì jẹ́ àmọ́ kọ́ mọ́ dàbí ìgbà tá a kan sọ̀rọ̀ theory lásán ká máa mú practical examples wá ọmọ mùsùlùmí tí ń bá wọn kọ òsè bàbá ọlọ́run sì ní lam yalid wàlám yúlad tọrọpọlọpọ ọ̀rọ̀ là ń sọ lónìí tá a mọ̀ràn tá a ń dá ọlọ́run lóhùn ò bímọ ọmọ mùsùlùmí ní bàbá lọ́lọ́run ta ní ń sòdodo ọ̀rọ̀ ta ní ń parọ́ arọ na al-asma wa sifati nù ọlọ́run láwọn bóun ti pera àwọn ní kẹ́ ẹ pè ń ẹ gbọ́dọ̀ pè ń ló kọ́ tóun è jẹ́ nínú tí máa mú mọ́ ọlọ́run lọ́kàn èèyàn rinlẹ̀ òun ni kó pe ọlọ́run ọba bí ọlọ́run ọba ti ń jẹ́. naam àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àtàwíìdù pín sí gẹ́gẹ́ bá a ti wí ká tún rárá wa létí ní kíákíá tàwíìdù rububiyya ká gbà pé ọlọ́run ọba ní ń ṣe nǹkan gbogbo ńtọ́ bá ṣe ọlọ́run ló ṣe. ẹ̀ẹ̀kejì ni pé kí ni tàwíìdù uluhiyya bẹ́ẹ̀ bá wá gbà bẹ́ẹ̀ wá pa gbogbo nǹkan míì tì má jọ́sìn fún nǹkan kan mọ́ má ké pe nǹkan míì mọ́ má sálọ ọ̀dọ̀ nǹkan míì mọ́ àfọ̀dọ̀ ọba gan gidi yẹn ọlọ́run ọba kan ṣoṣo. ìran kẹta wa ni kíni tawhidul asma'i was sifat kéèyàn wá mọ̀ pé ọlọ́run ọba láwọn orúkọ àtàwọn ìròyìn tó fi péré òun náà sì ní ká fi pè é. nǹkan kan wá ń bẹ tí àwọn onímọ̀ máa ń pàkíyèsí wa sí ó sì dàbí pé lápá ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá ń bì a sì fi síbẹ̀ náà. àwọn onímọ̀ ní la yatimul iman èèyàn ò lè jẹ́ mùmínì òdodo ó lè jẹ́ min ahli tawhid illa ba'da al-kufri bit-taghut illa ba'da al-kufri bit-taghut méjèèjì jọ ń rìn ni yóò bọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀. èèyàn gbọ́dọ̀ mọ̀ pé bọ́lọ̀ ti fẹ́ ká gbà ń gbọ́ nìyí kéèyàn ó tún máa wá pé bọ́yá bíi táwọn kan ṣe ń lọ nínú ọlọ́lọ́mọ ń tá a ṣe dàbí rojú rí ọlọ́run. èèyàn gbọ́dọ̀ ní ìdánilójú bí ó bá dọ́ lójú kò ń bẹ́ẹ̀ ní ti ń jẹ́ tàwhídù ní ti ń jẹ́ sìn ọlọ́run nù bí ó bá dọ́ lójú pé ojú ọ̀nà yìí ni ó mú ọ wà àlìjánnà ó kú pé ọ kó o ṣe kínní ọlọ́run má jẹ́ ara padà sí ibú o ọlọ́run ò ní jẹ́ ara ẹni tí ó kó nínú Islam nínú gbogbo wa. àmọ́ òdodo ọ̀rọ̀ òun là ń bára wa sọ èèyàn ò lè jẹ́ mùmínì òdodo àfikọ́ ládìí ọkàn yẹn pé gbogbo ẹni tí ó bá ti sí lórí ìlú lànà òdodo yìí kèfèrí ni àmọ́ ká máa wá pé ọlọ́run kan náà gbogbo wa ń sìn àrọ̀rọ̀ Yorùbá nù ọlọ́run kan náà gbogbo wa ń sìn ẹni ọdún bá bá láyé kọ́ máa jó kọ́ máa yọ̀ ní ẹ fi wọn lé ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn ń kọ́dà Yorùbá tó wá ọ̀daràn mẹ́rin sẹ̀mí Allahu limani hamidahu àmẹ́ni ó tu fún wọn bẹ́ẹ̀ sẹ̀mí Allahu limani hamidahu ẹ fi wọn lé ọlọ́run mẹ́ni tí ń sìn ń níbo wàláyé òdodo ọ̀rọ̀ nìyẹn bẹ́ẹ̀ bá still wà in doubt wípé bóyá èyí tó ń rìn yìí lọ́nà kókó mẹ́kọ́ wá mi ṣe o èyàn ò lè jẹ́ mùmínì òdodo until tọ́ba tó nígbàgbọ́ pé ọ̀nà kan náà tí ó mú yàn wà Àlìjánnà òun lélẹ́yìí gbogbo ọ̀nà tọ́ba ti yàtọ̀ sí ọ̀nà náà ni kọ́dà bó pé gbà eléyìí gẹ́gẹ́ bí mo ti wí nínú àwọn areas tí mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá bóyá látara apá máa wọnú ara wa kò jẹ́ ká máa realize yẹn
anabuwa muhammad sallallahu alaihi wa sallam mo sì máa ń sọ pé eléyìí ò sínú jà kò sì sínú àwọn kan lálákatakítí ẹ̀sìn ó tún máa pé yẹn máa ti ń ṣe ní láyé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ká tún pàtàn kan sí. wọ́n wá bá anabi ń gbòòrò maka ipe ìwọ muhammad sallallahu alaihi wa sallam èwo la máa jà sí kò nídìí a máa jà bọ́ba di ọjọ́ tí àwọn fẹ́ bọ òòṣà báyìí bóyá ọ̀zà lọ́kàn ni bóyá mọ̀nàtù ni ìwọ náà wà kọ́dà bí wọn náà bá ní dirun tá a máa wọ̀ bí bàǹtẹ́ ni bí rúkẹ́ ni ó gbóòrú alẹ́ fún wọn náà ẹnu bọ́ba dijọ́ tí wọn náà bá fẹ́ ṣe tiẹ̀ kísà wa náà kọ́dà báwa náà wà láwà ní lápẹ̀júwe káwa náà tẹ̀lé ọ kájọ máa ṣe ìdí ẹ̀ ní kúlíyà ayyuhal kafiruna tí gbogbo wa ń ké tá a fi ń kírun ẹ dákun ẹja lọ wò tún mẹ́ ńjọ́ òun ní kúlíyà ayyuhal kafirun lọ́sọ̀kalẹ̀ yà bọ́ba jẹ kpọ́rọ́ ẹ̀sìn o lakum dinukum waliya din aa èyí tèmi gbàgbọ́ ní pé yóò mú mi wà aljanna èyí tí wọn náà gbàgbọ́ ní wọn náà wà ń bẹ àmọ́ kò sí yàtọ̀ ń bẹ kájọ máa ṣe pọ̀ ìsìláàmù takò èèyàn ò lè jẹ́ mùmínì òdodo kó tún máa dáwùtú pé bọ́yá ibi ìmánì yìí lọ́nà wá àbọ̀nà ń bẹ ń bò mí bọ́bá kú ti mọ̀ pọ́nà ń bẹ ń bò mí kọ́ lọ bẹ̀ ntí sẹ̀ríà ìsìláàmù wí nìyẹn ọlọ́run ní jẹ́ ká máa padà sí aburú. bàbá wa sọ tawhid ìmọ̀lọ́nlọ́kan àwọn lárúbáwá wọn lòwe kan tí wọ́n máa ń pa wọ́n ní fàbẹ̀dẹ̀dẹ̀ha tatamayazul ashiya wọ́n ní irú ọ̀nà tí máa mú yẹn tètè gbàgbọ́ yé nǹkan òun ní kẹ́ ẹ sọ opposite ẹ̀ fún ẹni tí ẹ bá sọ fún nísìnyí pé iná àtomi iná ní ìdàkejì omi tí ò yé ẹ wàá dáná kalẹ̀ bẹ́ẹ̀ bá ti dáná kalẹ̀ ẹ wà ní ọlọ́ bomi wá ọ̀ya da omi sí orí kíní tí ń jòun bọ́bá wa da omi sí wa ní kọ̀mọ̀sí ń bẹ̀ mọ́ àwọn méjèèjì ò lè jọ gbé ìtumọ̀ word and opposite nù. àwọn Lárúbáwá máa ń pòwe yẹn pé bẹ́ẹ̀ bá fẹ́ kọ́rọ̀ òye yẹn bẹ́ẹ̀ bá sọ fún tí èyí ẹ wá sọ ìdàkejì ẹ̀ ìdí nìyí tá a fi mẹ́nu bá a bá mọ ìmọ̀lọ́run lọ́kan kí ni ìdàkejì ìmọ̀lọ́run lọ́kan òun ni ashirku billah kéèyàn ó sin nǹkan míì pẹ̀lú Ọlọ́run láàrin yìí kọ́lọ́n kọ́ mọ́sá jẹ́ ká gbọ́ra wáyé Ọlọ́run kó jẹ́ kí èmi tí mo fẹ́ wí orí wí kọ́ báyọ̀ ní Ọlọ́run mu ẹ̀yin tẹ́ gbọ́ náà Ọlọ́run jẹ́ gbọ́ sí bó ti fẹ́. àwọn kankan bẹ misconception kan bẹ ńlẹ̀ Yorùbá kò sí èmi